wàhálà tí ń ṣẹlẹ̀ nínú Islam lọ lè wo péjì ms bàbá bí wọ́n ṣe ń bú Ọlọ́run tí wọ́n ń bú ànábì Saheed Shittu Ahmed Yelman tẹni tọ́lọ́run lẹ́ ń ṣe àti gbogbo alùsùnà àti gbogbo sufi pátá tẹni tọ́lọ́run lẹ́ ń ṣe ẹ lọ lè wo ms bàbá ní TikTok máa post péjì ẹ̀ nísìn àti Facebook wo alọ́mọ bàbá àbíbi kinní kan ẹ lọ lè wo tẹ́ bá bí wọ́n ṣe ń bú Ọlọ́run tí wọ́n ń bú ànábì ẹ wá ní tọ́lọ́run lẹ́ ń ṣe tí wọ́n bá sì bú bàbá ẹ̀yin kọ̀ọ̀kan tá à ń sọ yìí ẹ jáde towótowó yín tágbára yín tí yín lẹ́ nà wọ́n sì ti ń bú táwọn yìí sì ní follower gẹ́ ẹ̀ sí rí kankan sí gbogbo inú Ọlọ́run sẹ́yìn tó wájẹ̀ kejì ọba Ìwó ẹ̀yin lẹ́ ń kó àbùkù bá wa nínú Islam ọba Ìwó ẹ̀yin lẹ́ ń kó àbùkù bá wa nínú Islam tí wọ́n bá fẹ́ pe ìpè sínú Islam kì í ṣe bí wọ́n ṣe máa ń pè yẹn ni kì í ṣe bí wọ́n ṣe máa ń pè ẹrú àwọn àfáà tó wà mẹ́wọ̀n yìí pé bá wọn kí wọ́n kìlọ̀ fún yín ẹ̀ ń kó àbùkù bá wa tó gbé tó bá wẹ̀ pé tọ́lọ́ tànábì ló fẹ́ ṣe kì í ṣe bá bẹ́ẹ̀ ṣe máa sátá òsà wọn lónìí ká mọ̀ bú òsà wọn tó fi wá di pé wọ́n ń bú Ọlọ́run wa wọ́n ń bú ànábì wa wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa ẹ lọ sí péjì ẹ̀yẹ ò lè chẹ́kì péjì ẹ̀ wò náà gbogbo ń ta ní gbogbo ń tẹ̀ ń ṣe yọ Ọlọ́run nígbà lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yín àmọ́ tí wọ́n bá bú àwọn baba ńlá baba yín ẹ̀ dìde ẹ̀ mọ̀ gbéra yín lọ kóòtù ẹ̀ ráwọn ilé ìgbé lọ kóòtù látijọ́ yìí èmi èbúyàn wallahi èmi èbúyàn àmọ́ kí ni ẹ̀sìn kí láǹfààní ẹ̀sìn wa tí èso Ọlọ́run tó jà nábì lọ alukurani gẹ́gẹ́ lẹ̀sìn wa náà wọ́n wọ bẹ̀ wọ́n tú ní tukutu ẹ̀ sì jáde gbogbo yín pátá òròjọ́ pẹ̀lú Ọlọ́run kí la fi ń jo lórí sí gbogbo ẹ̀yin aṣíwájú wa nínú ẹ̀sìn ní gbogbo ilẹ̀ yóò bá ẹ̀ rojọ́ pẹ̀lú Ọlọ́run wallahi azim kódà èmi tí mo ń sọ̀rọ̀ yìí pátí mi náà bá kó bẹ́ẹ̀ kú mi kọ́ lọ́run. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ inú rẹ̀ sí gbogbo ènìyàn mo kí gbogbo ará ilé ìrọ̀nà àwọn ọmọ Yorùbá nílẹ̀ lókè òkun gbogbo yín ni mo kí pátápátá ẹ kú ọjọ́ méjì jọ́ mẹ́ta gbogbo wa la rí fídíò arákùnrin àfáà àtàwò yìí mo mọ̀ bá káànú gidi o nítorí wípé ibi tọ́rọ̀ yẹn bọ́ sí lára rẹ̀ ó lágbára gan ó dùn èmi náà fún gbogbo mùsùlùmí ayé ó dùn mí fún wọn gan awífúnni kó tó dá ní àgbàjàkadì ni ìbájẹ́ pé bá a ṣe ń pariwo fún yín pé ẹ jáwọ́ lórí ẹ̀sìn ẹlẹ́sìn ẹ fẹ̀sìn ẹlẹ́sìn lọ́rùn lẹ̀ ẹ jẹ́ kẹlẹ́sìn ó ṣẹ̀sìn rẹ̀ ẹ fèsì ẹ̀sìn yín kánilẹ̀ gbọ́ ni kò ní dà bó ṣe dà yìí àwa rí ss bàbá àti àwọn ẹgbẹ́ wọn tó kù àkànbí ọlọ́ba wọ́n á bẹ̀rẹ̀ sí fọ́ Kùránì wẹ́wẹ́ náà ìbànújẹ́ wá dorí àgbàkodò ilé ọ̀gbá ọ̀nà ọ̀gbá tí í ṣe ewé ara àgbá wá bá ọ̀pọ̀lọpọ̀ àfáà Babalágbájì Labib ẹ̀yin wá lọ ń pe ọba àlú ẹ̀ ń pe ọba Ṣakí Ọ̀wẹ̀rẹ̀ ẹ̀ ń pe Ọọ̀ni Ifẹ̀ ṣé ẹ tan mọ́ wọn báyìí ṣé bẹ́ẹ̀ ní ẹni tí ò bá ṣe Islam kò kí ń ṣe fámìlì yín kì í sọmọ ìyá yín ọmọ dùn mí lọ́pọ̀lọpọ̀ o nítorí wáyé kẹ́sì kọ́lẹ̀ ń ṣe yìí àfáà tó kọ́kọ́ sọ̀rọ̀ níbi tó ka lára dé ó pe àwọn èèyàn pé kàn dìde bójọ́rọ̀ ọlọ́pàá bójọ́rọ̀ court ń bo òkété yín ti bórù báyìí ó ti bórù ọlọ́pàá àti court lẹ fi ń ṣẹ̀rù bà gbogbo àwọn ènìyàn àìmọye kìrìsìtẹ́nì lẹ ti jẹ níyà àìmọye oníṣẹ̀ṣe lẹ ti jẹ níyà lórí ẹ̀sìn tí ò yé ẹ̀yin gangan ẹ̀sìn yẹn ò yé yín mùsùlùmí yẹn ò yé yín rárá ẹ wo iye ọ̀nà tẹ́ ẹ ti pín sí gbogbo ń tẹ́ ń wí lẹ́nu àwárò pé tó tọ̀nà yín láàrin yín náà láti rí àlìẹ̀kín àbí kílò yẹn ń jẹ́ tó máa ń sọ pé kàntàkàntàn lẹ́ ń sọ lẹ́nu pé ká máa wà wọn aláìmọ̀kan yìí o ká máa wà wọn aláìmọ̀kan yìí o àti gbogbo yín àṣà aláìmọ̀kan ní àṣẹ ẹ̀mọ́ kí o ẹ bá ti fẹ́ sin ẹlẹ́sìn ilẹ̀ jẹ́jẹ́ ẹ wo bí tẹ́ balẹ̀ Yorùbá jẹ́ dé ẹ wo bí tẹ́ ba ìjọmọlúàbí jẹ́ dé ẹ ti fẹ̀sìn sọ́wádìí ọ̀tá ara wa ọmọ ìyá méjì ẹ ti sọ wọ́n dọ̀tá ara wọn nítorí ẹ̀sìn mùsùlùmí kò sẹ́sìn kan oṣù tó dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá ju mùsùlùmí náà lọ at the end àwa rí i pé àṣírọ́lẹ̀ gbé dání Habib Lágbájì ẹni ìtùkùtù ni wọ́n ń tú ìkọkúkọ náà ni wọ́n kọ sínú ibi tí wọ́n ti ń tú both hadith àti Kùránì tó bá jẹ́ tùkùtù a jẹ́ pé ìkọkúkọ tọmọdé bá dẹ̀ sunmíkúmí ewékewé náà wọ́n fi kó ó ká mi lára fún yín gan ibi tẹ́ ẹ bọ́rọ̀ mùsùlùmí dé nítorí àwọn èèyàn kan tí wọ́n gba mùsùlùmí àwọn òkè Kùránì wọ́n kàn kọ́ bá ṣe kírun
adẹ̀ ń pè wọ́n mùsùlùmí wọ́n dẹ̀ lọ ájì wọ́n lọ mẹ́kà wọ́n dẹ̀ rán sílé ayé wọn jẹ́jẹ́jẹ́jẹ́ ẹ kàn fi tìyín kó bá wọn. ṣé ẹ mọ̀ pé kékeré lẹ rí ńlá sì ń bọ̀ jẹ́ mọ́yé àwọn èèyàn tí wọ́n ti wà nínú ẹ̀kọ́ báyìí tí wọ́n ti rìn lọ kọ́ ẹ̀kọ́ gidi lórí ọ̀rọ̀ yín. ṣé bí ẹ̀yin Habib Lagbaji lẹ sọ wípé bí wọ́n ṣe ń fọ́ bíbélì yẹn ó tẹ́ yín lọ́rùn àbẹ́yìn kọ́ lẹ sọ fún Jamiu Adégún àbẹ́ pé bíbélì tó ń fọ́ yẹn ni kó lọ mójútó ẹ faramọ́ inú yín dùn bó ṣe ń fọ́ bíbélì nífọ̀kúfọ́ yẹn wọ́n wá bọ́ sí di Kùránì báyìí àṣegbè wà ń di yín àsórùn rẹpẹtẹ ìmọ̀ràn tẹ́mi ò fún yín lélẹ́yìí tẹ́ bá lè tẹ̀lé gbogbo tẹ́ ń pariwo tẹ́ ń bẹ́ nìkan jà káàkiri yẹn ẹ ní ìdí ẹ pé àwọn scholars yín kí wọ́n bọ́ sórí mídíà kan tender apology kí wọ́n dẹ̀ fòpin sí páwọn ò ní bú ẹ̀sìn ẹlẹ́sìn mọ́ ẹ padà lọ kẹ́kọ̀ọ́ Kùránì tó bá dọ̀nà àbọ̀túnla ẹ rí àwọn èèyàn tó ti kú kéésì Nàìjíríà nìkan àwọn èèyàn ti fi Islam sílẹ̀ rẹpẹtẹ àwọn èèyàn ti padà lẹ́yìn yín gan wọ́n ti rí i pé irọ́ lẹ gbé dání ta ni alábòsí ẹ lọ́ mọ́ tu wò fúnra lára yín mo pété àfa yẹn ó ka lára ó gbomijé lójú ẹ̀ ó wá sọ̀rọ̀ sí ọba àwò pé sórí ibi tó bá wọn dé gbogbo wa láti rí fídíò yẹn ẹ̀yin àfa ẹ lọ ṣèpàdé ẹ padà sórí mídíà ẹ tẹ́ndà apology gbogbo àwọn ọba tẹ́ ẹ ti sọ̀rọ̀ sí gbogbo oníṣẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti sọ̀rọ̀ sí gbogbo kìrìsìtẹ́nì tẹ́ ẹ ti sọ̀rọ̀ sí ẹ jẹ́ kóńkálukú fi tiẹ̀ ṣe tiẹ̀ ẹ wà láàyè ara yín ẹ já láàfíà ó jọba bẹ́ẹ̀ sì yẹn ọba yé yín ẹ dá padà síbi tẹ́ ẹ ti gbà ẹ lọ tún kẹ́kọ̀ọ́ padà ẹ yí dàlúrú mọ́ ẹ wo iye thousands àfáà tó wà lórí mídíà mélòó ló níṣẹ̀ṣe mélòó kìrìsìtẹ́nì tó ráyè láti wá sí mídíà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń fọ́ gbogbo ẹ̀ lójú papọ̀ ọ̀rọ̀ yín gùn tó wá yíra yín ẹ̀ ń bára yín jà ẹ̀ ń gbéra yín lọ sílé ẹjọ́ ẹ̀ ń dàlúrú ẹ̀ ń domi àlàáfíà rú sẹ́sìn rèé àbẹ́sìn ẹ ronú sí dáadáa ẹ̀yin èèyàn yóò dára fún wa o títà tó fi pàdé ẹ wà lálàáfíà ayé yín ò ní bàjẹ́ ẹ̀ ní dídá dáadáa Jésù Olúwa wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.